ṣẹ́rí kìí ṣe gbogbo ẹni tó pa èèyàn àpá lọ sọ́run nìkan la pààyàn, ẹni tó pààyàn àpá sáyé àpààyàn lòun náà. Allahu Akbar. Sórí gbogbo ohun tó ń fojú rí náà yẹn, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbó kéré lójú ẹ̀ láyé tó bá dàlù kíámọ̀, báwọn tó bá wù sí tó bá ní òní lọ ò lọ́nà ni, torí yawmal hisab yawmal jaza lọ́lọ́run pàlì kíámọ̀, ọjọ́ ẹ̀san. Ẹ̀mí kẹ́mi tí ò bá da, ẹ̀mí tí ò bá da tó bá ń bẹ lára yàn, gbogbo iṣẹ́ olóore tí yàn bá ṣe pátá asun jóná. Ìyẹn ó sì mọ̀ wípé bóyá ìyẹn níṣẹ́ olóore kan tí yàn fẹ́ lọ pàdé níwájú Ọlọ́run. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Adá ọpẹ́ fún Ọlọ́run, àtọrọ àlékún ìkẹ́ ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ̀yin ọmọ ìyá mi jùlọ, akíra wa ní kíkí ọlá wípé ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run àti orí ajẹ́ ìjẹ́tán Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé títí láéláé. Akíra wa kú iṣẹ́ ọrẹ, akíra wa kú ìfaradà ẹ̀sìn. Ọlọ́run jọ kó má ṣàì gbà ní ìbádà fún wa. Eléyìí tí a mú wálé ní láti fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo wa, òun ni ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n darí láti ogun kan tí wọ́n jà. Gbogbo àwa tá a sì máa ń ní lẹ́mìí pé Ànábì ó ń kógun jà àwọn èèyàn, àbí ẹ̀sìn Islam ẹ̀sìn apààyàn ni. Àwọn ogun tánàbí jà defensive war ni wọ́n. Gbogbo wa náà la sì mọ ohun tó ń pè ní defensive war. Ogun tán wá kó jàyàn tíyàn wá ń defend ara ẹ̀, òun làwọn ogun tánàbí Muhammad jà. Pàápàá jùlọ àwọn ogun mẹ́ta ńláńlá tó kọ́kọ́ síwájú tó tẹ̀léra wọn, Gazwatul Kubra àti Gazwatul Uhud àti Gazwatul Khandak, mẹ́tẹ̀ẹ̀ta yẹn tẹ̀léra wọn ni. Àwọn ogun tó lágbára jù tánàbí jà ní Islam nìyẹn. Ogun Khandak, òun lọ́lọ́run wá lò ní sábàbí, òun ló bí Hudaybiyah, òun náà ló ṣe sábàbí Fatihu Makkah. So kọ́lọ́run jọ kó bá wa ṣàlékún ìkẹ́ ìgẹ̀ fánábì àti gbogbo àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi wa sallam. Gbogbo wọn lọ gbìyànjú, wọ́n gbìyànjú gan fún Islam. Ìdí Islam fi láǹfààní àti débi tó délé ni àwa náà fi dé wá bá Islam. Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn, Ọlọ́run bá yọ́nú sí gbogbo wọn. Èyí tá a fẹ́ wá wò lẹ́kọ̀ọ́ ńbẹ̀ lénìí ó lágbára púpọ̀, èèyàn mọ̀ yá mi. Ẹ já kọ́kọ́ wo ọ̀rọ̀ tí Ànábì sọ sallallahu alayhi wa sallam. Ànábì nígbà tí wọ́n darí ogun kan dé nínú àwọn ogun tí wọ́n jà, Ànábì wá pé gbogbo àwọn sọ̀hábà jọ, ó wá ń sọ fún wọn pé raja'na minal jihadil asgar ilal jihadil akbar ala wa huwa jihad nafs sallallahu alayhi wa sallam. Ó pé gbogbo àwọn sọ̀hábà jọ, Ànábì wá ń sọ fún wọn wípé ní báyìí a ti darí ogun o. Ogun tá a wá dé yìí, tá a ti darí ogun yìí, ogun kékeré la jà yẹn o. Ní báyìí ilal jihadil akbar, ogun ńlá ló wá kù, ogun tó tóbi lókù tá a fẹ́ jà báyìí, ogun ńlá tó tóbi òun la fẹ́ jà báyìí. Ànábì wa ń sọ fún, nígbà tí gbogbo wọn ń wojú ara wọn gbé ogun wo ló tún tó ogun tá a ṣẹ̀yẹ kó yìí, ìwọ oníṣẹ́ Ọlọ́run. Ànábì wa ní ẹ tẹ́tí kẹ́gbọ́n tí mo fẹ́ sọ fún yín, wa huwa jihadu nafs, òun náà lógun ẹ̀mí. Á jà ẹ̀mí ara wa lógun báyìí, torí olórí ọ̀tá tí ọmọnìyàn ní láyé òun náà lẹ̀mí èèyàn. Bí ẹ̀mí kan ṣe ń pààyàn láṣẹ aburú, lẹ̀mí kan ó máa pààyàn láṣẹ dáadáa. Èyí tó bá ti wá jẹ́ kó lágbára jù lára ẹ, tó bá jẹ́ èyí tó ń pa ẹ́ láṣẹ dáadáa ló lágbára jù, wàá bá ń bẹ̀. Tó bá sì jẹ́ èyí tó ń pa ẹ́ láṣẹ aburú ló lágbára jù, wọ́n náà bá ń bẹ̀. Ẹ wá já tẹ̀síwájú. Ànábì wá béèrè sallallahu alayhi wa sallam níjọ́ kan, ó ní atadruna manil muflis. Ìwọ tó bá fẹ́ ja ẹ̀mí ara ẹ lógun, máa gbọ́ ohun tí Ànábì sọ sallallahu alayhi wa sallam. Ànábì ń béèrè lọ́dọ̀ àwọn sọ̀hábà nítorí pé ẹ̀mí tó bá dọ̀tí máa ń baṣẹ́ jẹ́ ni. Ẹ̀mí kẹ́mi tí ò bá da, ẹ̀mí tí ò bá da tó bá ń bẹ lára yàn, gbogbo iṣẹ́ olóore tí yàn bá ṣe pátá asun jóná. Ìyẹn ó sì mọ̀ wípé bóyá ìyẹn níṣẹ́ olóore kan tí yàn fẹ́ lọ pàdé níwájú Ọlọ́run, àbí ìyẹn ní ládà kan tí yàn fẹ́ lọ pàdé níwájú Ọlọ́run, ìyẹn ó sì dé níwájú Ọlọ́run, ìyẹn ó bọ́ òfurufú korofo, ìyẹn ó bá. Ọlọ́run wá sọ pé gbogbo ohun tó gbé wáyé mi ń gbà, sábà báyìí mi ń gbà. Tàbí bẹ́ẹ̀ kọ́, ìhun tí Ànábì sọ yìí kó ṣẹlẹ̀ sallallahu alayhi wa sallam. Kí l'Ànábì sọ? Ànábì bẹ́ẹ̀ lọ́dọ̀ sọ̀hábà, ó ní atadruna manil muflis, ǹjẹ́ ẹ tẹ́ ẹ mẹ́ni tá a lè pè lólóṣì èèyàn?
àwọn sàhábà dá Ànábì lóhùn sallallahu alayhi wa sallam, a ní al-muflis fina, ẹni tó jólóṣì láàrin wa òun lẹni tó jásí pé man la dirham lahu wala mata', ẹni tí ò lówó lọ́wọ́ tí ò sì ní ohun tí ó jẹ. ṣẹ́sì mọ́ pé definition olóṣì náà nìyẹn náà, ẹni tí ò bá ti lówó tí ò sì ti ní ohun tí ó jẹ automatically olóṣì ni. Ọlọ́run má daṣọ òṣì má dáwọ́ wa. Ànábì sallallahu alayhi wa sallam ó wá tẹ̀síwájú, Ànábì sọ fún wọn wípé al-muflisu fi ummati, ẹni tó jẹ́ olóṣì nínú àwọn ìjọ ìmí Ànábì, iṣẹ́ ẹni tẹ́yìn sọ yẹn pé kò lówó kò ní tó jẹ kọ́ lólóṣì. Ṣùgbọ́n olóṣì èèyàn nínú àwọn ọmọ ìjọ ìmí Ànábì sallallahu alayhi wa sallam, òun ló ẹni tó jásí wípé ńgbà tó wà láyé ó kírun, ó gbàwẹ̀, ó yọ zaka, kódà ó ṣe hajj, ó tún ráwọn èèyàn lọ hajj, ó kọ́ mọ́sálásí, gbogbo dáadáa tíyàn ń ṣe ni ó ṣe láyé, gbogbo ìbádà tó yẹ kíyàn ṣe ló ṣe láyé. Nígbà tó jẹ́ déwájú Ọlọ́run, Ọlọ́run bá kó gbogbo ẹ̀san yẹn ó kó fún, ó kó gbogbo ìbádà yẹn ó kó ẹ̀san yẹn fún. Báwo ló ṣe wá jólóṣì? Nígbà tí wọ́n ti wá yọ̀ǹda ẹ̀ pé kó máa lọ sínú ọgbà àlìjánnà, ṣe sì mọ̀ pé iṣẹ́ rẹ̀ náà ló ṣe láyé, ṣùgbọ́n àwọn kankan wá ṣokùnfà tó jákòbá fún lálìkìyámà. má rò pé kò ní ṣẹlẹ̀ o, gbogbo ohun tánàbí bá sọ fún wa sallallahu alayhi wa sallam kò sí èyí tí ò ní ṣẹlẹ̀ ń bẹ o, kò sí èyí tí ò ní, torí ẹlòmíì ò máa wò ó sí pé ṣe é dọ́rùn bọ̀ ni, a ti dọ́rùn bọ̀. ìdí tá a dẹ̀ fi dọ́rùn bọ̀ ni pé gbogbo ohun tí ó ṣẹlẹ̀ lálìkìyámà lọ́pọ̀lọpọ̀ ẹ̀ lọ́lọ́run ti ṣàlàyé sínú alukur'ani fún wa. Ó dẹ̀ sì fún wa lórí ìjó pé tọ́ bó bá ṣe wá wù ẹ́ kò ṣe rẹ̀ láyé, torí ó ti fún wa làákàyè. Làákàyè tọ́lọ́run fún wa yẹn ó fi tú wa lẹ̀ ni pé ohun tó bá wá wù ẹ́ ni kò mú, ohun tó bá wù ẹ́ òun ni kò mú. So tánàbí bá ti wá sọ̀rọ̀ tó gbé ayé alukur'ani lẹ́sẹ̀ tó gbé lẹ́yìn, kò sọ̀rọ̀ ńbẹ̀ bó ṣe rí nìyẹn. Wọ́n wá sọ fún arákùnrin àbárábìnrin yẹn gbọ́dá máa lọ sínú ọgbà àlìjánnà, ó ti dẹni rè. Lẹ́nìkan ó wá dé ló wá sọ fọ́lọ́run pé ìwọ Ọlọ́run má jẹ́ kó lọ o, tó nígbà tí ń bẹ láyé kọ̀dé kọ́dà fàhádà, ó ba ẹni báyìí lórúkọ jẹ́ nígbà tí ń bẹ láyé. Wọn ò dẹ̀ ṣe jìyà fún tó fi jáde láyé nítorí pé ńgbà tó ń bẹ láyé alágbára ni. Allahu akbar. Sórí gbogbo ohun tó ń fojú rí náà yẹn, gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ń gbó kéré lójú ẹ̀ láyé, tó bá dàlù kíámà báwọn tó bá wù sí tó bá ní òní lọ lọ́nà ni, torí yawmul hisab yawmul jaza lọ́lọ́run pàlì kíámà, ọjọ́ ẹ̀san sí òní sálágbára. Torí Ọlọ́run bá fúnra ẹ̀ ó ti pe ọjọ́ àlìkíyàmọ̀ ní yawmul jaza, ọjọ́ ẹ̀san tí ò ní sálágbára. Ẹni ó wá sọ pé Ọlọ́run kọ́dà fàhádà, nígbà tí ń bẹ láyé ó bẹ ní báyìí lórúkọ jẹ́, ó yẹpẹrẹ ní báyìí, àwọn fẹ́ gbẹ̀san lénìí yawmul jaza, ẹ má gbàgbé o, ọjọ́ ẹ̀san. Ọlọ́run náà sì mọ̀ pé ó ṣẹlẹ̀, kì í ṣe pé kò mọ̀. Ẹni tí nǹkan yẹn ṣẹlẹ̀ sí mọ̀, ẹni tó ṣe nǹkan mọ̀. Kò wá sáǹfààní wípé ó yá ìwọ náà bá lórúkọ jẹ́ padà, kò sí yẹn. Wọ́n wàá múnú iṣẹ́ olóore tó kó wá yẹn, wọ́n á mú nú ẹ̀ tó ṣe déédéé bó ṣe sọ̀rọ̀ sí ẹni yẹn láyé, bó ṣe borúkọ ẹ̀ jẹ́ láyé, bó ṣe déédéé ẹ̀ yẹn ni wọ́n á ṣe buṣẹ́ iṣẹ́ olóore ẹ̀ fún ẹni tó borúkọ ẹ̀ jẹ́. Ìwọ tó mọ bó ṣe ń dìfẹ́mù èèyàn, ìwọ mọ bó ṣe ń bá èèyàn lórúkọ jẹ́, tètè jáwọ́ nísìnyí kó o ṣe tauba before it's too late. Torí tó bá dàsìkò tí tauba ò bá mọ́, tó bá fẹ́ ṣe tauba Ọlọ́run nígbà, o sì láǹfààní kó ṣe tauba, kó o sì wá jáwọ́ ń bẹ̀. Tauba yẹn òun ni tútúbá o, wàá túbá ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Má wàá ní lẹ́mìí pé àwa gbó lẹ́nu, kò sí ohun tá a lè sọ, ó lè rí bẹ́ẹ̀ lóòótọ́, ṣùgbọ́n ìjọ tí ẹnu yẹn ò ní lè sọ nǹkan kan bọ̀. Ṣó wá dáa kó o gbé àwẹ̀ Mẹ́kà tó lọ, bó ṣe ń pàrà Mẹ́kà, gbogbo umura tó lọ, gbogbo sàká tó yọ, gbogbo iṣẹ́ olóore, gbogbo tàájùdù, gbogbo ìgbìyànjú ẹ nínú ẹ̀sìn, kó wá jẹ́ gbèsè ló fẹ́ fi san lálùkìyámà. Alákọ̀ọ́kọ́ ni ẹ̀. Ẹlẹ́kejì, tán bá wá tún iṣẹ́ ẹ̀wọ̀n, wọ́n á rí pé iṣẹ́ ẹ̀ sì wọ́n scale, ó sì balance, fani kó máa lọ. Lẹ́nìkan náà sọ pé wọ́n Ọlọ́run má jẹ́ kó lọ nígbà tí ń bẹ láyé ṣáta mahada, ó bú òun náà àbí ó bú ẹni báyìí. Èèyàn mi ń bẹ tó yá sí pé ó mú lẹ́nu tó bá fi sọ̀rọ̀ sí yàn tàbí tó bá fi bú yàn, ẹnìyàn á dẹ̀ dé lámọ́ lọ sunkún pé ha ṣé mi ní lágbájá bú báyìí. Sórí ìwọ tán bú, má bínú, ẹni tó bú ẹ òun ló kù palẹ̀ má ti san gbèsè. Torí àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ o, wọ́n á bú yàn débi wípé ẹni tán bú gan wá wo rẹ̀ ń gbé sọ́lọ́hún wà dá mi dáa ni. Bẹ́ẹ̀ sì lẹ́lòmíì wà tó yẹ gbé nínú agbára tí ń bẹ láhàn ẹlòmíì, tọ́lọ́run bá ṣoore fẹ́ nìkan tínú tiẹ̀ ń dùn torí ẹ̀ jọ lójú, àwọn tó máa ń fẹnu bọ oore jẹ́ mọ́yàn lọ́wọ́ tán bá wá rán nìyẹn kí ni
kí á dẹ̀ fẹnu ba oore yẹn jẹ́ mẹ́ni yẹn débi pé ihun tẹ́ni yẹn ń rí tínú ẹ̀ ń dùn tó pàtàkì lọ́wọ́ ẹ̀ á dẹ̀ máa rùn sẹ́ni yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. ìwọ náà kú palẹ̀ mọ́ tó bá ti wá yọ ládàá àbẹ́sàn fún ẹni yẹn tó bá ti wá yọ ẹ̀san fún ẹni yẹn tó ṣe déédéé bó ṣe fi ẹnu fi relegate èèyàn ìwọ tó mọ̀ pé alẹ́ lomi àtúmọ̀ sọ wípé bóun ṣe wà yìí kò sẹ́ni tóun lè fẹnu jábọ́ o múra sí máa fi ẹnu ẹ máa fi já àwọn èèyàn bọ́ máa fi ẹnu ẹ kó o máa fi relegate àwọn èèyàn ẹnu tọ́lọ́run bá fún ẹ yẹn má gbàgbé pé gbogbo ohun tó bá fẹnu yẹn sọ tó bá jáde mẹ́wàá account fún kódà wọn á máa play ẹ̀ fún ẹ báyìí wọ́n gan á máa wọ pé àṣẹ mi náà ni á máa kí ọlọ́run o tọ́lọ́run bá fi àṣírí fi délé ayé wà ilá ẹni tí yẹn ó bá ṣe láyé yìí ò ní tó nǹkan kódà ọmọ ìyá gan ò ní sí torí ká ní pé ohun tẹ́nu ń sọ bí tí ṣe ń gbọ́ ohun tẹ́nu ń sọ létí ń gbọ́ ohun tí èèyàn náà ń fi ọkàn rò sọmọ làkejì ni ẹni tí èèyàn máa ti sá fún ló ti pọ̀ jù torí ọmọ ádámọ̀ ló ní kán rí ẹ kán fẹnu pọ́n ẹlé tó bá ti wá dín pé ó pẹ̀yìn dà báyìí lẹ́yìn yẹn ihun tí ò da ni wọ́n máa sọ ń pa ẹ̀ tán bá sì rí ẹ gbogbo àpọ́nlé ni wọ́n gbé fún ẹ sórí gbogbo wọn tó bá máa ń ṣe bẹ́ẹ̀ lọ jáwọ́ o ọmọ ìyá mi lọ jáwọ́ o torí tó bá dàlù kíyámọ̀ wàá pay price ẹ o kò wá sí àǹfààní fún ẹ kó o sọ̀rọ̀ lọ́jọ́ yẹn iṣẹ́ olóore tó bá gbé déwájú ọlọ́run inú ẹ̀ ni wọ́n yọ dédé ọ̀rọ̀ tó sọ ṣó tí wàá máa dúró tó ti sọ o ti máa dúró tó ti sọ o máa wọ èèyàn tó ti dì ráǹkì wọn tó ti fẹnu já ráǹkì wọn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ kún Facebook tó já sí pé àwọn àgbàlagbà òjọ́ yín lójú àti já wọn bọ́ àbí wà àgbà àyà náà tó já sí wípé ẹnìkan òjọ́wọ́ náà lójú àti yaṣọ yìí lára ẹ̀ á tún wá pè ẹ́ sákèésí wàá tún máa ṣe fọ́nté bí ìgbà tó ojú bó ṣe wà lọ ní bọ́ba mi bá mú ẹ ṣán lè gbẹ́lẹ̀ lọ́wọ́ ọlọ́run ni bọ́lọ́run bá ń wúyàn tí ò tí ì múyàn kì í ṣe pé ó gbàgbé ẹni ẹun torí nínú ìròyìn ọlọ́run kò sí gbàgbé ńbẹ̀ so nítorí ìdí èyí à ń pera wa sákèésí ká lè tètè adjust kó tó di pé àdéwájú ọlọ́run ẹlẹ́kẹta tó wá tẹ̀lé tán bá wá wọn ṣẹ́ ẹni yẹn wọ́n á tún wá wọn ó ti san gbèsè méjì wọ́n á tún wá wọn ṣẹ́ yẹn tán bá nígbà iṣẹ́ yẹn sì gbóṣùwọ̀n kó mọ̀ lọ sínú ọgbà àlìjẹ́ náà ó máa kú iṣẹ́ o ó máa kú iṣẹ́ tó ṣe láyé o ìwọ tó wá ti wá ń ṣe tó tí mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run gbà ń kọ́ ẹnì kó bá tó wá sọ pé ìwọ ọlọ́run akala mala hada nígbà tí ń bẹ láyé ó jẹ owó ẹni báyìí mọ́ owó tiẹ̀ ọ̀tọ̀ ní kíyàn jogún ológun mógún ọ̀tọ̀ ní kíyàn jẹ òógùn olóògùn mọ́ tiẹ̀ ìwọ tó bá jẹ òógùn ó mọ̀ pé ẹ̀tọ́ yìí ẹ̀yin tẹ́ ẹ ní pọ̀ ìwọ nìkan ó wá dájẹ́ ẹ̀tọ́ yìí ó mọ̀ pé ìwọ nìkan kọ́ ló ní ó wá dájẹ́ ó jókòó tì ó ń jẹ́ nítorí ipò tọ́lọ́run bá fi ẹ́ sí owó àwọn gbé bí kò sẹ́ni tó lè mú ẹ lóòótọ́ ni láyé yìí ni o bọ́lọ́run bá tú ẹ lẹ̀ kó máa ṣe bó ṣe wù ẹ́ kò sọ ẹ́ dẹni rẹ o tó bá dàlù kíyàmọ̀ wá pay price yẹn padà ṣùgbọ́n aburú wa ni kíyàn jẹ́ ni iyì láyé kó wá dàlù kíyàmọ̀ kó wá dẹni yẹpẹrẹ ṣé yẹn ló fẹ́ tàbí bẹ́ẹ̀ kọ́ òógùn olóògùn àbógun ológun gbogbo ẹ̀ ló jẹ mọ́ tiẹ̀ pẹ̀lú pé kò sẹ́ni tí ó bí ẹ kò sẹ́ni tí ó mú ẹ ẹni tí ò bá lè mú ẹ ò bá sí láyé ẹni tó lè mú ẹ wà lálẹ́ kíyàmọ̀ torí tó bá dijọ́ náà kò sálágbára ibi tágbára mọ̀ náà ní gbogbo àjọ wàyí torí ọmọ ìyá mi à ń sọ eléyìí fúnra wa àdìsá nábì là ń kà fún wa ká lè tètè ṣàtúnṣe gbogbo ihun tó bá jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó bá mọ̀ pé o ti jẹ mẹ́tọ̀ tiẹ̀ ṣàdápadà ẹ̀ gbogbo ohun tó bá jẹ́ ogún ológun tó o ti jẹ mọ́ tiẹ̀ ṣàdápadà ẹ̀ wọ́n ṣàyà gbangba o mọ́dẹ̀ wò wípé ìyẹn ti lọ kò lọ o tó bá dàlí kíyàmọ̀ wá mú jáde o èyí tó tẹ̀lé ń bẹ̀ òun ni sákàfà dàmàhàdà ṣe wá rí tán bá ti wá tún yọ yẹn náà ó di mẹ́ta nínú iṣẹ́ olóore tó kó déwájú ọlọ́run tán bá ti yọ yẹn náà kó ń bẹ̀ tán bá tún wọn ṣẹ́ ẹ̀ tán bá nígbà iṣẹ́ ẹ̀ sì ní weight Allahu Akbar wọn á tún ní kó máa lọ lẹ́nu kó bá dé gbà ọlọ́mọdé olóńgbà tó ń bẹ láyé ó pa ẹni báyìí ìwọ tó kúndùn kó máa pààyàn máa pa ṣe rí kìí ṣe gbogbo ẹni tó pa èèyàn àpá lọ sọ́run nìkan la pààyàn ẹni tó pààyàn àpasáyé àpààyàn lòun náà torí ẹni tí wọ́n gbé kọ́ńtíráàtì fún eléyìí báwọn olóṣèlú wí àpasáyé làwọn ń pa àwọn èèyàn tiwọn gbogbo àwọn ọ̀nà tí ò da tó jẹ́ dead trap tẹ́ ẹ filẹ̀ tẹ́ ẹ wò torí ihun tá a expect kíjọba ṣe fún lù ẹ provide iná ẹ provide security ẹ provide ọ̀nà tó dáa ẹ provide infrastructure táwọn èèyàn ó ti máa láǹfààní táwọn máa ní access àwọn graduates tí wọ́n á máa ní àǹfààní á máa ní access sí láti máa mọ́wọ́ lọ sẹ́nu. so tíjọba bá ti ṣe léyìí kí ló tún kù èyí tó bá dẹ̀ tún kù ó kọ ẹ̀yìn kọ lọ́hùn
pẹ̀tí ìjọba bá ti rí léyìí ṣe ẹ wá òjọ́ ta ti wá ń fà bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wọn rí ọ̀rọ̀ electricity wọn rí yanjú gbogbo yẹn inú Ọlọ́run nù tẹ́yìn bá ọ̀rọ̀ àfáwà kan ni àfáwà ní òun ò lè bá wọn bújọba láyé torí tó bá ti ń bújọba wèrè ti pọ̀ torí ẹ̀tọ́ tòun wà lọ́dọ̀ ìjọba tóun fẹ́ gbà bíjọba ò bá dẹ̀ ti wá fóun lẹ́tọ̀ òun gẹ́gẹ́ bí ọmọ ìlú tí wọ́n provide ẹ̀tọ́ right tóun wọn fóun ẹ̀ bó bá dàlí kíámọ̀ wọn kọ́ kó gbàdé òun òun gba ogun ẹ̀ lálẹ́ kíámọ̀ iṣẹ́ olóore mélòó òun ti ṣe láyé tẹ́lẹ̀ tòun túmọ̀ sí pé òun fẹ́ lọ gbàjọ lálẹ́ kíámọ̀ ni ṣó wá rí gbogbo wọn tó bá ti kó síbẹ̀ gbogbo ẹ̀yin tán gbé owó fún pé kẹ́ ẹ tún ọ̀nà ṣe tẹ́ ẹ tún ọ̀nà ṣe táwọn èèyàn ń gbójú ọ̀nà yẹn tí wàhálà ń ṣẹlẹ̀ tí dààmú ń ṣẹlẹ̀ tọkàn wọn ò balẹ̀ Ọlọ́run ò bí yín torí ẹ̀yin náà ti pa àwọn èèyàn àpasáyé báyìí gbogbo yín lọ́lọ́run á bì ṣó wá yẹ kó jáde pé gbèsè lẹ́wàá fi gbogbo iṣẹ́ olóore tẹ́ ẹ ṣe lẹ́ẹ̀fì san tó bá dàlù kíyámà lẹ́yìn wá gbà náà tán bá wá túnṣe ẹnìyẹn wọn tán bá rí pé wọ́n á yọ dédé ihun tó ṣe dédé ẹ̀tọ́ ẹnìyẹn wá wo iye orí tó o ti fá wá wo iye orí olórí tó o ti fá pọ̀ tó o ti jẹ̀tọ́ wọn wá wo iye àwọn èèyàn tó o ti pa wá wo iye ẹ̀mí tó ti tọwọ́ ẹ̀ bọ́ tọ̀ tán bá wá yọ iṣẹ́ olórí ẹ tán tán wá tó wá kù díẹ̀ tí wọ́n wọ̀n tẹ́nìkan bá tó dé tó wá sọ ń gbé wọ́n lọ́hùn má jẹ́ olóhùn tó rábà hàdà nígbà tó wà láyé ó na ẹni báyìí gbogbo àwọn èèyàn tó fìyà jẹ láyé gbogbo àwọn èèyàn tó lágbára lé lórí gbogbo àwọn ẹni tó lo bó ṣe tó lórí wọn gbogbo àwọn tó ṣe bó ṣe tó lé wọn lórí pé ta ni ó bí mi kò sẹ́ni tó lè fèsì mi ní gbogbo wọn authority ni mi kò sẹ́ni tó lè challenge authority mi ok ṣe bó o bímọ ṣá rántí wípé iṣẹ́ àwọn nǹkan ni wọ́n ń bàjẹ́ torí wípé tó o bá ti lo authority láwọn nǹkan lórí lọ́nà àbòsí àwọn tó ṣiṣẹ́ yẹn lára àwọn tó lo authority lé wọn lórí yẹn ò fẹ́ kán jèrè wàhálà tán ṣe lára àwọn ọmọ yẹn òun ba iṣẹ́ àwọn òbí olóbi jẹ́ ìwọ wa ń bẹ lọ́hùn kọ́lọ́hùn tún tiẹ̀ ṣe kò lè tún tiẹ̀ ṣe o tiẹ̀ náà máa bàjẹ́ ni torí wàá wulẹ̀ ṣe wàhálà lórí ọmọ ni ò ní jèrè ẹ̀ torí pé ìwọ náà ti bàtà ọmọ ọlọ́mọ kan jẹ́ ò jẹ́ káwọn tó ní jèrè ẹ̀ lábẹ́ wípé o fẹ́ discipline èèyàn ẹni tí ò ṣẹ́ ṣùgbọ́n òun kan tẹ́ ẹ lẹ́mìí ẹ ẹ̀mí ẹ ga o jẹ́ nìkan tẹ́mìí ẹ ga pé ẹni báyìí máa discipline ẹ wàá dẹ̀ discipline ẹ ló kọ́ àìmọye ẹni tó ti pa tọ́lọ́hún pa àìmọye ẹni tó ti láníyàn gbọ́ fẹ́ fàyà jíṣẹ́ ìsìnmọ̀ láyé tá a wà yìí tán bá fẹ́ ba tìyàn jẹ́ ọ̀nà méjì náà ń gba ba tìyàn jẹ́ ẹni táwọn bá ti fẹnu ba tiẹ̀ jẹ́ wọ́n á fọwọ́ ba tiẹ̀ jẹ́ gbogbo ẹ̀ ló ti gbìyànjú ẹni tó ti fọwọ́ ba tiẹ̀ jẹ́ o ò rí àṣeyọrí kan bẹ́ẹ̀ o tún bá tún bọ́ síbi ẹnu bẹ̀rẹ̀ sí ní fẹnu ba tiẹ̀ jẹ́ méjèèjì ni wàá rojú ẹ̀ wájú Ọlọ́run àfi tó bá ṣe tawbatan nasuha kò tó dé wájú Ọlọ́run ṣe rí kúkúrú ni wípé Ọlọ́run bá sọ ní suratu Zumar ayas 47 sí 48 ẹ̀jẹ̀ amáyà alukurani wà ń bẹ̀ Ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní wabada lahum minallahi ma lam yakunu yahtasibun mọ ibi tí màá gbà yọ sí yín tó bá dàlù kíyámà gbogbo ohun tó ṣe tó rò pé o mú jẹ láyé yẹn tèmi Ọlọ́run bá ní màá bí ẹ ṣé wàá ní kí n má bí ẹ ni. làwọn àgbà máa fi sọ pé àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà ẹ̀wà aráfo onílàkà ó ní la tadhlimanna idha ma kunta muqtadira má ṣàbòsí tó bá lágbára kó o ṣàbòsí èèyàn má ṣe torí pé adh-dhulmu yarji'u uqbahu ila nadam bí ẹ̀san àbòsí yẹn bá fẹ́ fi padà ibi tó expect ni yóò gbà yọ ẹni tó ṣàbòsí fún ni yanamu aynaka ìwọ wà ń létí ẹ ó sóhun ó ń harun wal mazlumu muntaba ẹni tó wá ṣàbòsí fún kò rọrùn sùn inú ẹkún ló wà inú gbé ló wà nínú etí ẹ ìwọ dẹ̀ sùn ó wá ṣe bí pé orun tí wọn náà sùn yẹn orun àláàlí ni yad'u alayka wa aynullahi lam tanam ẹni tó ṣàbòsí fún tóun ò rọrùn sùn yẹn tó yẹ ń gbé gbogbo àbòsí tó ṣe fún ló ń rò tí ò fi rọrùn sùn gbogbo ìyànjẹ tó ṣe fún ló ń rò òun ò fi rọrùn sùn gbogbo wàhálà tó kọ ẹni ọmọ ọlọ́mọ sí ló ń rò tí ò rọrùn sùn wọ́n wá sùn gbogbo ohun tó bá ń sọ lẹ́nu ní mọ́mẹ́ǹtì yẹn yad'u alayka yóò máa jẹ́ ibi fún ẹ yóò máa jẹ́ wàhálà fún ẹ nítorí pé Ọlọ́run bá kì í sùn o tá a bá sùn àwọn ọmọ ohun tó ń ṣẹlẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run bá ń rí bá a bá lajúlẹ̀ náà wọ́n bá ohun tọ́lọ́run bá fẹ́ ká rí láàrí ẹ wá jẹ́ ká wo àpẹẹrẹ dáadáa lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pe arákùnrin kan mo stop àdìsìn ẹ̀ síbẹ̀ yẹn torí mo ti fi ayé alukoran mo ti fi ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ mbẹ̀ náà nìyẹn Ọlọ́run má ṣe wá láláṣẹ dànù Ọlọ́run má sì ṣe wá ní adọ́run mòótọ́ tó àdìsìn yẹn gùn bẹ́ẹ̀ mo mọ̀ọ́mọ̀ stop síbẹ̀ ni
wọ́n pa arákùnrin kan ní Sawad bun Gasiya, sàhábà nábì ni. Sawad bun Gasiya yìí ọmọ ìlú Madina ni, ọmọ Madina ni. ṣe rí ìtàn tá a fẹ́ sọ ní wọ́n pẹ́ yìí, òun ló jẹ́ kí sàábé yìí gbajúmọ̀ láàrin àwọn sàhábà nábì sallallahu alayhi wa sallam. nígbà tí wọ́n ń bẹ lójú ogun kan, wọ́n ń pe ojú ogun yẹn ní Badr, ojú ogun Badr, Badrul Kubra. Ànábì ti gbọ́rò yín pé àwọn ọ̀tá ń bọ̀, wọ́n fẹ́ wá kógun jà wọ́n. Mùsùlùmí tó sì fẹ́ kojú ogun gbà náà ò tó nǹkan, bí àwọn bíi 300, àwọn fẹ́ fèsì àwọn èèyàn bíi 6,000. báwo náà yìí fẹ́ ṣe? sàhábà yìí ó jẹ́ nìkan tó níkùn. Ànábì wa ń tò sáfù wọn bí wọ́n ṣe tò láti fi fèsì àwọn ọ̀tá. ṣẹ̀sìn mọ́ pé Islam ẹ̀sìn tó ní nìvọ́m, ẹ̀sìn tó létò ni. ó wá ń tò wọ́n ní sáfù báyìí sáfù. ọ̀pá tó wà lọ́dọ̀ Ànábì lànábì fi ń straight gbogbo sáfù yẹn kó má bàa wọ́ sallallahu alayhi wa sallam. ọ̀pá yẹn wá ba sàábì yẹn níkùn, Sàwádìí yẹn ọ̀pá yẹn bá níkùn, kò sì wọṣọ. ó wá pariwo má Ànábì sallallahu alayhi wa sallam bí a ajawtani ya Rasulallah, ṣó fẹ́ ṣe mí lé ìwọ Ànábì, ṣó ò rí mi ni, ó ní pé o kó gibò mí kù ni. Ànábì ni mọ́tà torí má bínú, ó dáa, kí ló fẹ́ kí n ṣe, má bínú, kí ló fẹ́. nígbà tá Ànábì sọ fún pé má bínú, ó kọ̀. ó ṣe wá sọ, Ànábì ṣe wá bí gbé ó dáa, kí ló wá ló fẹ́. gbogbo nígbà tá Ànábì ń bẹ tó kọ yẹn, inú ti ń bí àwọn sàhábà tó kù, pàápàá jùlọ Sayyidina Umar radiyallahu anhu. ṣànàbí Ọlọ́run ló ń bá sọ̀rọ̀ báyìí. àwọn sàhábà ti sọ pé ṣànàbí Ọlọ́run ló ń bá sọ̀rọ̀ báyìí. Ànábì ní rárá, ìfilẹ̀. La ilaha illallah sallallahu alayhi wa sallam. aṣíwájú dáadáa mò ń wo náà tọ́lọ́run fi sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha wal yawmal akhir wa dhakara Allaha kathira. kò sí ẹnìkan tí àwòkọ́ṣe dáadáa wà lára ìjọ Ànábì Muhammad lọ. tó bá fẹ́ pàdé Ọlọ́run pẹ̀lú dáadáa, wà á máa rántí Ọlọ́run, wà á sì máa ṣàṣàlátù fún Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wa nìkan filẹ̀, ó wá bè lọ́dọ̀ gbé kí ló fẹ́. Sàwádìí wa sọ fún Ànábì sallallahu alayhi wa sallam, ó ní innaka ta'allamna al-'adl baynana, ìwọ ló kọ́ wa ká máa ṣe déédé láàrin ara wa, ìwọ Ànábì. tó bá jásí pé déédé tó kọ́ wa yẹn, a dẹ̀ rí ìfẹ́ tẹ̀ lára tiẹ̀ náà gbé onídéédé ni ẹ́. àmọ́ mo fẹ́ tún mọ̀ lénìí pé bóyá lóòótọ́ onídéédé ni ẹ́ lóòótọ́. mo mọ̀ ń pé onídéédé ni ìwọ Ànábì o, àmọ́ mo gàdẹ̀ tún fẹ́ mọ̀ lénìí pé lóòótọ́ bóyá onídéédé ni ẹ́. Ànábì wa ní ẹ kí ló wá fẹ́. ó ní ohun tí mo fẹ́ ni pé ìwọ náà káṣọ ẹ sókè, kó o fún mi ní kóńdó yẹn, kémi náà kó bọ̀ ẹ́ ń kún padà. náà sàhábà bá ní ìkọjá àyè olórí wa wá wẹ̀ kọ́ lára Ànábì sallallahu alaihi wasallam. gbogbo wọn tó já síwájú, gbogbo ọtọ́ lọ́wọ́n bá fi sípò ọ̀gá, ṣé o lè fàyè lẹ̀ fáwọn ọmọ tó wà lábẹ́ kí wọ́n seek fún ẹ̀tọ́ wọn? torí èèyàn kì í bẹ̀bẹ̀ fún right ẹ o, èèyàn máa ń claim, èèyàn máa ń request fún right ẹ ni. wàá request fún right ẹ ni. gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀ tó máa request fún right wọn, ṣé o lè fún wọn? ṣé ò ní fojú relegate wọn? ṣé ò ní fojú commonize wọn? ṣé ò ní rí wọn gẹ́gẹ́ bí gbàgbé wọn jámọ́ kankan nu ayé? ẹ wà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì fàyè lẹ̀ fún sàhábà yìí. sàhábà yìí nínú tàn, sàhábà yìí ò jẹ́ nǹkan kan tábà sọ pé bóyá èèyàn pàtàkì kan ni àbí astefula nínú àwọn sàhábà lọ́dún náà lọ́hùn ni o. kò sí sàhábà kan tí ì ṣe èèyàn pàtàkì o. gbogbo wọn pátá ridwanullahi alayhim ajma'in, èèyàn ńlá ni gbogbo wọn nínú ẹ̀sìn. àmọ́ láàrin wọn gbà náà mọ̀ pé tá a bá wà láàrin ara wa, àmọ́ mọ̀ bá a ṣe tó níbi arísìkì, níbi gbajúmọ̀. kò ń ṣe ẹnìkan tó gbajúmọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ìtàn yìí ló fi gbajúmọ̀. Ànábì sallallahu alaihi wasallam ó wá ṣí aṣọ, ó gbé aṣọ ẹ̀ sókè fún Sàwádìí, bóyá gba ọ̀pá kó bèmí náà ń kùn. Sàwádìí wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam, ó ní ìwà Ànábì nígbà tí Ànábì sọ pé ó yá ya Sàwádìí igtasar minni, ó yá kó bèmí, ó yá ikùn mi ní kó gìyàn bòmí kùn. Sàwádìí wá ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam gbé ya Rasulullah inna alayka qamis, aṣọ ń bẹ lára ẹ̀, aṣọ sì wà lára ẹ̀ Ànábì sallallahu alaihi wa laysa alayya qamis. nígbà tó fẹ́ fi kógi bòun níkùn kò sí aṣọ kankan níkùn òun, ṣùgbọ́n aṣọ sì wà lára ẹ̀, àwọ̀tẹ́lẹ̀ ló filẹ̀ yìí sallallahu alaihi wasallam. kété tó sọ bẹ́ẹ̀ farafa an-nabiyyu al-qamis, Ànábì dẹ̀ ṣí aṣọ ìpele méjì ni. ó kọ́kọ́ ṣí alákọ̀ọ́kọ́, Sàwádìí kọ̀ pé rárá àfi kó ṣí ẹlẹ́kejì náà. Ànábì dẹ̀ ṣí ẹlẹ́kejì yẹn sallallahu alaihi wasallam. ẹ wá síwájú rẹ̀, ẹ wá síwájú dáadáa. ṣé wọn náà lè ṣe bẹ́ẹ̀ ọ̀gá? èmi lọ̀gá yín,
anybody ò lè challenge authority mi, no problem. Èmi ni ọba yín, anybody ò lè challenge authority mi, no problem. Èmi lolórí yín, anybody ò lè challenge authority mi, no problem. Ìwọ tó bá já síwájú, ìwọ tó bá jẹ́ olórí, ìwọ tó bá jọba, ìwọ tó bá jẹ́ ọ̀gá, tó já ìwọ̀n orí o jẹ́ tó já sí pé Ọlọ́run ṣáà ti kó àwọn èèyàn sábẹ́ fi àyè lẹ̀ kó ní kálukú seek àbí kó ní kálukú request fún right wọn. Ó máa yẹpẹrẹ ara ẹ láàrin wọn, kì í ṣe ń gbé bóyá o fẹ́ yẹpẹrẹ ipò tọ́lọ́run gbé ẹ sí rárá, ṣùgbọ́n jẹ́ ká láìní lè béèrè ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀, jẹ́ káwọn tó kù díẹ̀ fún káà tó lè béèrè ẹ̀tọ́ ẹ̀, jẹ́ ká lè rọ́dọ̀ ẹ dé láti béèrè ẹ̀tọ́ wọn. Ẹ wá wo oníṣẹ́ Ọlọ́run, ó ṣí aṣọ ẹ̀ tó bá jẹ́wọ́ ní lọ́fíìsì, ọmọọṣẹ́ ẹ̀ kan ló ṣẹ̀ ló bá ní gbóhùn fẹ́ gba ẹ̀san, ọ̀rọ̀ ń pọ̀ ọmọọṣẹ́ ẹ̀ tẹ̀ kọ́kọ́ ṣàìdá fún ẹ, ṣó lè sùn hasbunallahu wa ni'mal wakil, ṣó lè sọ wájú ẹ̀ pé ọ̀gá ẹ ṣe nǹkan báyìí fún mi, mo fẹ́ gbẹ̀san, how will you feel? Lẹ́sẹ̀kẹsẹ̀ wàá ti mú báírò wá ní what do you mean? Òyìnbó máa wá bọ́ nígbà tó yẹn pé nígbà tó òyìnbó yẹn tán fẹ́ dá òyìnbó báyìí ojú ẹ̀ náà dá òyìnbó lẹ̀, wàá bẹ̀rẹ̀ sí ni máa dá òyìnbó yẹn wàá máa dálẹ̀, you are fired, you are jẹ́ kí nìkan okay. Tí wọ́n bá fire ẹnìkan ṣé o mọ orí tébù àwọn èèyàn tọ́lọ́run fẹ́ ta àwọn ọmọ tiẹ̀ gbà ni? Àbí Ọlọ́run ti sọ fún ẹ pé bó ṣe dáa fún ẹ náà ni yóò dáa fún àwọn ọmọ tó bí? Allahu akbar, Ọlọ́run bá tóbi lọ́ba o. Àìmọ̀ orí tébù àwọn èèyàn tọ́lọ́run bá ó gbé dọ́kúmẹ́ǹtì àwọn ọmọ ẹ̀ gbà, ó yẹ kó remain humble, ó yẹ kó rẹ̀rẹ̀ ńlẹ̀ gbogbo ibi tọ́lọ́run bá tó ẹ sí, máa rí rẹ nígbà tó ń gbòó jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n ẹlòmíì ipò jọ lójú, agbára ó ṣẹ́rìṣì ẹ̀ púpọ̀, ó dẹ̀ believe pé kò sí ohun tó wọn lè fipò ṣe, kò sí ohun tó wọn lè fagbára ṣe. Tó bá já lágbára, tó bá wà nípò, sáwọn ọmọ ẹ̀ náà mọ̀ já lágbára, sáwọn ọmọ ẹ̀ náà mọ̀ wà nípò. Ihun tó bá fagbára tọ́lọ́run bá fún ẹ ṣe, ihun tó bá lo ipò yẹn fún ni wọ́n á lò láwọn ọmọ tiẹ̀ náà lórí o. Bọ́lọ́run bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ṣe, ọ̀kan náà wọn tó lo agbára lé wọn lórí, Ọlọ́run ó ti àwọn ọmọ tiẹ̀ náà sábẹ́ wọn. Ṣé wàá ní kọ́lọ́run má ṣe bẹ́ẹ̀? Àbọ́lọ́run ti fi kádàrá àwọn ọmọ ẹ̀ hàn ẹ́, má yẹ fẹ́ rìnrìn àjò ayé wọn. Òwò lè ní plan tiẹ̀ fún wọn, kò sábúrú nu kó o ní plan fún àwọn ọmọ tó bí, kò sábúrú nu kó o ní plan fún wọn pé mo fẹ́ kẹrin ni, ṣùgbọ́n master planner ó wù ẹ́ ibi tí wọ́n fẹ́ kán gbà yẹn Ọlọ́run lè má darí wọn gbà bẹ́ẹ̀ nítorí Ọlọ́run fẹ́ gbẹ̀san, Ọlọ́run fẹ́ yọ ẹ̀san, yóò wá ṣẹ́rí wọn gbọ̀dọ̀ ẹni tó ti fara ní nígbà tẹ́ni ẹ̀ náà ò jẹ́ nǹkan, nígbà tẹ́ni ẹ̀ ti wá jẹ́yàn Ọlọ́run wá darí àwọn ọmọ tiẹ̀ náà sọ́dọ̀ ẹ̀, bẹ́ẹ̀ ni ẹ bá wá jẹ́ ni re yóò sọ fún bàbá tó bí èèyàn bí ni, ìyá tó bí èèyàn burúkú ni, ó wà báyìí ṣùgbọ́n mi ní wò yẹn mọ́ yín lára, ẹni re lẹ́ni ẹ. Ṣùgbọ́n tó bẹ́ tẹ́ni ẹ̀ náà bá fẹ́ ṣe tiẹ̀, yóò kọ́kọ́ jẹ́ kí àwọn ènìyàn mọ̀, àwọn ọmọ ẹ̀ mọ̀ pé bàbá yín àti ìyá yín wọ́n ń ṣèyàn re, nítorí ẹ̀ ihun tẹ́ ẹ bá wá kò ní bọ́ sí. Bẹ́ẹ̀ ni ò bá dẹ̀ sáyìn wọn ọ̀rọ̀ náà lọ. La ilaha illallah, àbó mọ̀ gbọ́ Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀, wàláhì Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀. Ọmọ ìyá mi, be humble, be humble. Anabi sallallahu alayhi wa sallam ó wá ní ya Sawadi gbẹ̀san. Sawadi wá ní ó wá súnmọ́ Anabi sallallahu alayhi wa sallam, ó bá fi ẹnu ó fi pọ́n ikùn Anabi là, ó gbé ẹnu sí ara Anabi sallallahu alayhi wa sallam, ó wá fi ẹnu fi pọ́n ara Anabi Muhammad là. Anabi wá ní kí leléyìí tó ń ṣe ìwọ Sawadi, ihun tó fẹ́ ṣe kọ́ ni, ó wá ní inni hadha aradtu alayka ya Rasulallah, ṣé orí ihun tí mo ṣe yìí, ihun tí mo fẹ́ ṣe gangan nìyẹn, torí mo fẹ́ kẹ́nu èmi Sawadu gbẹ̀yìn sára wa Anabi kí n tó lọ bọ́lọ́hùn. Allahu akbar. Ta lè mí, kí ni mo já mọ́ tí màá wá sọ pé mo fẹ́ gbẹ̀san lára wa Anabi Ọlọ́hun? Onídéédé ni ẹ, mo mọ̀ pé onídéédé ni ẹ ò kì í fi gbá kan bọ̀ kan nù, òun ṣèyàn kéèyàn, òun ṣẹ̀dákẹ́dà èèyàn bíi tiwa ní ẹ lóòótọ́, ṣùgbọ́n ìṣẹ̀dá tiẹ̀ yàtọ̀ sáwa. Mo kàn tẹ́ ẹ fẹ́ ni, mo fẹ́ jọ lálùbáríkà Ọlọ́run tí ń bẹ lára ẹni kí n tó lọ bọ́lọ́hùn. Mo fẹ́ kó já sí pé ẹnu mi yìí o, ara wa Anabi ni yóò gbẹ̀yìn sí kí n tó lọ bọ́lọ́hùn, torí ẹni tó bá fara kan Anabi sallallahu alayhi wa sallam ara ẹ̀ ò ní wọná lálùkìyàmà. Ẹ wá wọ àwọn ẹ̀kọ́ tá a kọ́ yìí, ìwọ náà tó ń gbọ́ mi, mú tiẹ̀ ń bẹ o. Bọ́lọ́hùn bá lóhùn ti dé kò kí ń fún yàn ní notice, bí kú bá dé kò kí ń mú notification wá o, yóò kàn tẹ̀ dín náà ní gbogbo ohun tó kó jọ wàá dalẹ̀, ó ti tán náà nù. So àwa bẹ lọ́hùn gbogbo oore tó máa ṣe fún wa tí yóò wá jẹ́ ká jọra wa lójú, Ọlọ́hun síwọ Ọlọ́hun àti sọmọ èèyàn má ṣe fún wa o. Gbogbo àwọn tó ti wá gbé sípò tó tò sípò àṣẹ kọ̀ọ̀kan, Ọlọ́hun bá wa tọ́ wọn sọ́nà, bá wa kọ́ wọn máa ṣe. Torí ẹlòmíì bẹ
a máa ṣàìdá ó ń lò gbà ni ṣùgbọ́n kò mọ̀ pé ẹ̀san wà náà ló ti gbọ́ yìí. àwọn bàbá wa nílẹ̀ Yorùbá tán bá wá kéwú dáyé yìí wọ́n ní àìwí ò sí àìgbọ́ bù ṣe agbọ́mọgbà ní òkú tí ó jẹ́ ká agbọ́mọgbà ní òkú tí ó jẹ́ ká àìwí ò sí àìgbọ́ bù ṣe agbọ́mọgbà ní òkú. aqulu qawli hadha astaghfirullahu li wa lakum innahu kana ghaffara akí gbogbo wa o ọlọ́mọṣẹ́ àṣàlẹ́kùn dáadáa fẹ́nu kọ̀ọ̀kan wa. Adéyínká Àyìndé ọmọ ayé ilépo lọ́jà gbangba ilé iṣẹ́ rẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ ọlọ́mọjọ́ dàrú ọlọ́run gángan fúnra ọmọdé ni ọlọ́run jó dàgbà ọlọ́run jó dògbó la ilaha illallah gbogbo ohun tó tara ẹ̀ jáde lọ́mọ látòkè délẹ̀ ọlọ́run bá a ṣe wọn léèyàn inú ẹbí rẹ̀ ọlọ́run májò dàrú inú ẹbí ìyàwó rẹ̀ ọlọ́run májò dàrú la hawla wala quwwata illa billahi al-aliyyil azim.